Mo kí wà pé a kú dédé wò yìí. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire. Today is November 7 that we know. Maybe we want to enter another slave again through our KBCs. In November 7, in Yoruba Oba Summit, that they want to sign another amalgamation that will put Yoruba inside bondage again. Mo kí yín ní orúkọ bàbá Professor Banji Akitoye àti ní orúkọ olóyè Ṣìṣẹ́ndé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣé kí n sọ pé a kó múra sílẹ̀ ni? Ṣé kí n sọ pé a kó múra lẹ̀ ni? Fún tí ó ṣẹlẹ̀. Torí agbọ́n sẹ́, ìkàmùdù ń sẹ́. Àwọn bàbá wa ní ojú olóko rèé, kùndùkùndù. Bàbá mi Chief Imam of Yorùbá land. Ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi, àní wá yín tì. Ojú olóko rèé kùndùkùndù. Agbọ́n dẹ̀ ń sẹ́, ìkàmùdù ń sẹ́. Mo ń béèrè ìbéèrè kan láti bí ọjọ́ bíi mẹ́ta. We the Yorubas, we must know those people who organize that meeting. Wọ́n send the information kan sí mi. Bó ti jẹ́ pé àwọn kan threaten mi, they will call Governor Bao to come and arrest me. It is good. Ohun tó lè bàyàn lẹ́rù tó bá arrest èèyàn ní pé ó jalè. But for fighting for your freedom, it is not a crime. And they might arrest me for that. I'm not the first person that they will arrest because of the fighting for the freedom. Baba Gani Fáwẹ́mi, Barrister Fẹ́mi Fálànà, Dr. Táyé Ṣólárin, wọ́n pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀. And Governor Bao self, freedom fighter ni, kó tó join politics, kó tó dolóṣèlú. Mo ti ń pariwo ti pẹ́ pé this man, if you allow politician, they will dabaru your good name. But to today, it is Apple. Ẹ wá sí Èkìtì bí báyìí. Bad road. A governor that collect more than 50 billion naira every month. Not issue for it. Ntàrí náà ni kí Fáyọ̀ṣe máa gbé lẹ́yìn káàkiri. Mo ti sọ pé Fáyọ̀ṣe yọ pa kádàrá ẹ̀dá. And Governor Bao is among of those people who fight for Ekiti State. Ìtàn jẹ́ ó di mímọ̀ fún wa pé he is a secretary. Òun ló kéré jù láàrin àwọn bàbá yẹn. This present governor, secretary ni tó ń kọ gbogbo nǹkan lẹ̀. Tó bá dẹ̀ yí padà lẹ́ni tó di nǹkan mẹ́. It is good. But I'm not afraid of anybody. Ọmọ Yorùbá, ẹ kú ìgbáradì. Ìní ni máa mọ̀ bí how you will reject another oko ẹrú again. Ẹ̀rí wà. Tí wọ́n sẹ́ndì sí mi láàárọ̀ yìí. Tí mo wò tí mo rí ṣíún. Mo ní àwọn kan dẹ̀ ń pariwo pé bàbá Èkìtì irọ́ ló ń pa. Ẹ má dá wọn lóhùn. Àwọn blogger Adéyẹyẹ ní màmá mi á dára fún yín ojú òní tìyín ẹ ní ṣàṣetì ní kùtùkùtù òwúrọ̀ ni mo wà ń bí báyìí. Ìrìn máa ń sẹ̀ láàárọ̀ kùtù tí máa ń tùyàn lára ni. Ọlọ́run yóò tùyìn lára ní gbogbo ọ̀nà.
agbára ìfòkò torí ayé yín ò ní fòyín màmí lórúkọ Jésù olùgbàlà. Ẹ má dá wọn lóhùn. Àwọn blogger Banji Akitoye ni, àwọn blogger Sunday Igboho ni, but èèyàn kankan bí báyìí, maybe it is one of the àwọn guide àwọn ọba wa ni. Only David Lamb came with the letter for our obas to sign. Ó tún sọ sí ìdàlẹ̀ ó ní British want to keep us together for 50 years. Yorùbá, it is today that we know. Bóyá prime minister àwọn ló wá láti London ni o, bóyá commissioner àwọn ni o tó wá ṣe mítí pẹ̀lú Tinubu. Ní Yorùbá àwọn ọba yẹn la máa lò. Wọ́n máa ń gbé lẹ́tà káàkiri. Mo sọ fún yín wípé tó bá fẹ́ organize mítí àwọn ọba ní ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ abira wa léèrè ṣó tọ́ sí Saheed Elegushi, ṣó tọ́ sí Akiolu. Lèmi tuntun pariwo ẹ̀yin àgbààgbà tẹ́ yí Ẹnìtàn Ọ̀jájá Ògúnlùsì tẹ́ yí káàkiri. Ẹ bá sọ̀rọ̀ nígbà ayé ojú dúdú tó dúdú làwọn bàbá wa kí wọ́bọ̀ wí ọ̀rọ̀. But this time around ìlú ti yí, orin ti ṣe ń jí o. Nígbà ẹ̀yà pa gbogbo ilẹ̀ Yorùbá tán ni. Ṣé gbọ́ mi? That opportunity that Fulani tán wá láti gba ilẹ̀ wa, higher happen to sign another agreement with them. No! Ni mo fi sọ fún àwọn èèyàn pé ẹ jẹ́ ká kíyèsára. Ẹ jẹ́ ká kíyèsára. Ọba Rilwan Babatunde, ṣùgbọ́n mo mọ̀ pé ìran Yorùbá ló máa ń jẹ́ Babatunde. Rilwan Babatunde Akiolu denied the Yorùbá pé àwọn ò ṣe Yorùbá. Saheed Babatunde náà ló náà tó ń jẹ́ Elegushi denied Yorùbá pé àwọn ò ṣe Yorùbá. But nígbà tó kó tí wọ́n fẹ́ mú ìran Yorùbá rìnrìn àjò oko ẹrú, they lead the group. Gbogbo ẹ̀yin tẹ́ organize meeting yẹ ní rí ìdùnnú Olódùmarè. Ní rí lè rí. Ìgbà tí Fúlàní pa Yorùbá níwájú tó ń pa Yorùbá lẹ́yìn, you did not come for the meetings. One of our brothers, Ògo Yorùbá, Owólabí, ọmọ wọn ní Ògbómọ̀ṣọ́, Fúlàní pa nípa ìyà. Wọ́n ààyè ló wálé o, ààyè ló wá Nàìjíríà o, òkú ẹ̀ náà gbé padà lọ sí Amẹ́ríkà. Our Akiolu and Elegushi did not come for a meeting. Ṣé ẹ rò pé irú àwọn ọmọ brother wọ Owólabí tàbí ìyàwó wọn á tún padà wálé? And that is what enemy want for the Yoruba race. The Kábíyèsí did not call for meetings. Alẹ́ ẹ̀ní bọ́lọ̀ ń lẹ́sẹ̀. Ojúrere Olódùmarè láti ní lọ. Ojúrere Ọlọ́run á jìnà sí yín. Ẹgbọ́n náà, àná bàbá kan béèrè kọ́ṣẹ́ kan lọ́wọ́ mi. Ó ní kí ló dé táwọn ọba ilẹ̀ Yorùbá ya ojo? Kí ló dé tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ya ojo? Torí bàbá yẹn ní ṣe torí owó ni. Mo wá ní bàbá ní ìwòye ọmọdé títí èmi. Àwọn náà mọ̀ pé inú oko ẹrú ni Yorùbá wà. Wọ́n mọ̀. Èrè ìdí tó fi ya ojo ni wípé ìjẹkújẹ tó fẹ́ jẹ, they don't want to lose it.
kó wọ́n mọ̀ kó tó bá ti sọ̀rọ̀ against Fúlàní that national cake wọn ò ní rí jẹ. Bàbá yẹn ní òun mo ní èrè ìdí nìyẹn tẹ́ fi ń gbọ́ tí Olúwo tó ló declare pé òun mọ̀ pé àwọn Haúsá ló ní Nàìjíríà, so he want to belong to those people who will control Nigeria ló fi lọ fẹ́ Fúlàní. Mo ní wọ́n dẹ̀ ti wá gbàgbé that national cake belong to them. Ní ìgbà kan nígbà táwa náà wà lẹ́kọ̀ọ́ ó tẹ́ sọ fún wa ni pé Lagos State owó tí Lagos State ń pa fún ara wọn 149 billion tí ò bá ti ní jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pé tí ò á ti jù bẹ́ẹ̀ lọ sí 149 billion náà kó lọ sí federal government. Federal government return 9 billion to Lagos State. Ta ló ṣòwò jèrè, ta ló ṣọ́ọ̀tì. Nígbà tí ènìyàn kan parí 449 billion. Tí wọ́n fún ní return padà 9 billion pé ó kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. When Kano the only contribution tí Kano nígbà yẹn lọ́hùn tó ń contribute to the federal government is 3 billion. Federal government return with 9 point something billion. Owó ti tẹ̀ tó ju tèkó lọ tó ṣiṣẹ́ tó powó wọlé jù. All this one the kábíyèsí di àgbààgbà ilẹ̀ Yorùbá they know, but torí ìjẹkújẹ tó ń jẹ. À ń ṣiṣẹ́ bí erin, à ń jẹ̀jẹ̀ ìrírí, ẹni tí ò ṣiṣẹ́ ló ń jèrè wa. Owó tí Èkìtì kékeré yìí tó ń dá padà sí federal government ó ju tí Kano ń dá padà lọ, ká má sọ Lagos State, ká má sọ Ògùn, ká má sọ Ondo. So it is today that our kábíyèsí want to sign the letters. But tó bá lọ rí wọn ní bọ̀rí, tí wọ́n bá lọ rí wọn ò ní bọ̀rí. Tó bá dẹ̀ jẹ́ pé Tinubu ló gbéṣẹ́ yẹ fún yín àtẹ̀yìn àti Tinubu yẹ ẹ̀ ní bọ́lọ̀ ńlé. Níbi tí ìjẹkújẹ àtà ìbìkítà torí pé ẹ ti lórí ọ̀fẹ́ láti kọ́ àwọn ọmọ yín kò lé. Àwa ọmọ kò jẹ́ nǹkan kan ká máa jìyà bí ẹni jẹ́ṣú. Lójú ayé yín a bag of rice became 120,000. Kíní tẹ́lẹ̀ èló là ń rà bóyá 50 naira bóyá 150 ó ti di 600 naira. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tó dúró tì wá tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá torí ẹ̀ fẹ́ sọ́ra wọn di ọ̀tá Yorùbá yìí. Àwọn yẹn gan ń gbèrò àti pamọ́. Tẹ́lẹ̀ ni mò ń sọ wípé gift tí Fúlàní ní fún àwọn ọba Yorùbá pé Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbà bí Ọlọ́run ti bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti ń bẹ láàyè ẹni tí sílẹ̀kùn ọjọ́ òní bọ̀ ẹ máa rí gift yẹn gbà lọ́fẹ̀ẹ́. Gbogbo ẹ̀yin ọba tẹ́ bá àtẹ́dí that meeting ọ̀fẹ́ lọ́lọ́run máa gbélé yín lọ́wọ́, ikú ẹlẹ́yà lẹ́ máa kú. Kí ló dé tẹ́ ẹ burú tẹ́ ẹ wicked? Àfihàn ìjọba nítorí ìran Yorùbá ni, not because of the Fulanis. Àfihàn ìjọba kí ẹ lè defend ìran yín ni, not because of you that you must defend the Fulanis. Àfihàn ìjọba kí ẹ lè defend ilẹ̀ Yorùbá to secure the Yorùbá land bí àwọn bàbá yìí ti ń ṣe láyé ìgbà yẹn. Ni mo fi sọ lánàá there's somebody that did not believe in you kò lè róréré ròyìn. Rilwan Akiolu, Ọba of Lagos, did not believe in Yorùbá. Saheed Elegushi
did not believe in Yorùbá. Àwọn ọba wa tó bá lọ ti mọ̀ pé ìpàdé owó how to make money náà lọ ṣe not because of the Yorùbá. Torí kíni ẹni tó organize meeting yẹ kò ní ìgbàgbọ́ nínú Yorùbá. Bí ìran Yorùbá ó ṣe wọnú oko ẹrú táwọn ó ṣàmáa rí owó náà tẹ́ ẹ máa wò wọ́n lórí Facebook lórí YouTube bọ́n ṣe ń fi owó dábìrà lórí olórí tẹ́ fi láìpẹ́ àwọn ọmọ Yorùbá ń ṣe pátí káàkiri. Who is really one? Akiolu, a notorious former police officers tó jẹ́ pé ìgbé ayé ẹ̀ bribe ló fi gbà. Ìtàn bẹ́ẹ̀ we are not afraid anybody anymore. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lẹ ti pasáyé already kíkú ó tó dé. A kàn ń gbọ́ ni pé God bless Yorùbá land, we have this, we have this. Nígbà tí ènìyàn bá gbọ́ pé God bless your land, ohun tí Ọlọ́run fi bless land ẹ tí ò jèrè ẹ̀. Mo pàdé bọ́dà kan lánàá, is above 60. Ó lóun ò jèrè Nàìjíríà rí. Only from the primary school to the secondary school. Ọgbà tí ò ságbára lòun ò jẹ́ kó fọ́dà mọ́. Ó lóun ò jèrè Nàìjíríà rí. Gbébọ̀ tó máa ń gbọ́ pé ilẹ̀ Yorùbá ń sọ fún wàrà ó ń sọ fún oyin. Ó wá ní brọ́dà mi mo ní sà ó ní oyin àti wàrà ń dà. Irú brọ́dà ìwọ ẹ ti pasáyé. Àwa tẹ́ ẹ pasáyé ti pọ̀ jù. Bọ̀tẹ́ kan dàgbà àgbà garawa àgbà tí ò nítumọ̀. Morú mítì tó yẹ kẹ́ ẹ lọ. Morú ẹni tó yẹ kó pe mítì kẹ́ ẹ lọ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí Ọ̀jájá Ògúnlùsì. Ọ̀jájá Ògúnlùsì tí Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ àná bá wà láyé irú mítì kò ní lọ. Torí òun ò ní gbórí ara rẹ̀ wọlé. Lámídì máa ma wípé á béèrè Genesis, Exodus, títí dé Revelation. Ohun tí mi ti yẹ̀ dúró lé lórí. Ọ̀jájá Ògúnlùsì. Ẹ má hùwà bí ẹni tí ò bìkítà. Ẹ má dẹ̀ kíwọ́ bọ ìwé àdéhùn behalf of the Yorùbás. For now, we Yoruba, we did not believe in you at all. All the Kábíyèsí in Yoruba land, we did not believe in you. Torí èrè ìdí sọ fún wa tí ẹ fi support the freedom of the Yoruba race. But tí ẹsẹ̀ yẹn yá lọ sí mítí ọ̀rọ̀ Nàìjíríà. Gbọ́ mi bí sọ èrè ìdí tó fi ṣòro fún ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá láti dìde pé òmìnira ilẹ̀ wa làwa ń fẹ́. Ìgbáyé gbádùn àlàáfíà ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ó ṣòro fún yín láti ṣe yẹ ṣùgbọ́n ó rọrùn fún yín láti support oko ẹrú ẹlẹ́ẹ̀kejì fún ìran Yorùbá that will involve Fúlàní tó ń parẹ́ ìran Yorùbá. Ẹ̀ẹ́dẹ́jà dárúkọ state tí Fúlàní ò ti pààyàn nílẹ̀ Yorùbá títí ó fi dé Kwara state títí ó fi dé Kogi. Ẹ dárúkọ wọ́n ti pa ọba 5 nílẹ̀ Yorùbá. Wọ́n bí ìpọ̀nrí ọmọ Yorùbá kó lọ àtáàkì ajá wọn ní Kánò. Wọ́n bí ìpọ̀nrí ọmọ Yorùbá kó rí màálù wọn ní Kánò kó fi mọ́tò gbà. Ajẹ́ pé ó jáde kó padà délé nìyẹn. Mídélé wọn á sọ lókúta pa ni. Ẹ̀yin òrò yẹ
ṣùgbọ́n gbogbo ọ̀nà lẹ̀ ń ṣe kékeré ṣáà máa wojú rere àwọn Fúlàní kẹ́ lọ máa dọ̀bálẹ̀ kẹ́ lọ máa forí adé dọ̀bálẹ̀ fún ẹni tó wé ọ̀já mórí the emirs. Èrèdí tí àwọn ọmọ Yorùbá ò fi nígbàgbọ́ nínú yín nìyẹn bí ẹ̀yin bàbá yìí ẹ̀ ń ṣe bàbá rere tẹ́nìyàn lè fẹ̀yìntì pé ẹ̀yin bàbá yìí kàkà kẹ́ ẹ ṣe oko àlàáfíà fún ìran Yorùbá oko ikú lẹ̀ ń ṣe fún wa. Àwọn bàbá wa dẹ̀ máa ń pòwe kan pé gbàmígbàmí ò yọ ọdẹ. Fúlàní tó wá pa àwọn ọba márùn yẹn kì í ṣe pé wọ́n lọ ṣe mítìn ní ilẹ̀ Haúsá o ìlú tó jọba lé lórí náà pa wọ́n sí. Ẹ jáde síta ẹ dẹ̀ mọ̀ bóyá lóòótọ́ ló gbogbo ọ̀rọ̀ táwọn ènìyàn sọ táwa dákẹ́ láti jọ ìta sọ síta that we say that we did not believe in it pé majority ẹ̀yin ọba yìí lẹ́tí kó màálù fáwọn Fúlàní yẹn pé ká máa bá yín sìn lẹ́rù àti àtàkì àwọn Fúlàní ṣe ń bá yín ẹ̀yin lẹ kó màálù fún àwọn Fúlàní láti máa sìn máa bá yín sìn máa bá yín tọ́jú ẹ̀ pé èrè díẹ̀ lẹ́rù fi ń bà yín láti àtàkì wọn alábàjọ láàrin ìgboro ìlú ẹ̀ máa rí àwọn Fúlàní ẹ̀ wọ́n á máa da màálù yẹn with confidence àfẹnubá gbójú ní ọ̀nà poli àfìgbà tí máa yẹ bíyá general ní máa yẹ ni bóyá colonel ní bóyá police ní bóyá ọ̀gá ọlọ́pàá kan ní àfìgbà tó yọ ìbọn tí àwọn Fúlàní tó ṣùtì màálù ẹyọ kan you think say I'm joking with you náṣẹ páàkì ara wọn kúrò mẹ so ẹ̀yin kábíyèsí ń tẹ́ sọ nípa ayé òótọ́ ni ẹ rí òwò ṣe mọ́ ó wá jẹ́ òwò màálù ẹ wá rẹ́ni tó máa bá yín tọ́jú ẹ̀ mọ́ wá jẹ́ Fúlàní kí wá tún ṣẹjọ́ yín Yorùbá oníjẹkújẹ ni àwọn Yorùbá oníjẹkújẹ àwa Yorùbá jẹun kó kú àwa Yorùbá ti kù lójú àwa Yorùbá ọmọ alájẹ ìbọ́kọ̀ àwa ọmọ Yorùbá tó bá ti róúnjẹ ìyá ara ẹ̀ tán kọ́lédé ní tó bá ti róúnjẹ kò lójú tì mọ́ rárá ọmọ àlèlé oró nínú ìgbẹ́ o 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 tó bá ti róúnjẹ kò lójú tì mọ́ rárá ọmọ àlèlé oró nínú ìgbẹ́ o. àwa ọmọ tì fún lójú tá a pariwo pé stay away for the màálù ṣùgbọ́n ẹ̀gbọ́ ẹ bá má bọ̀dí ẹ bá mọ́ kìíní kan bẹ́ẹ̀ ògo ni wọn ní máa pa wá bẹ́ẹ̀ nípẹ̀ràn nígbà táwọn kábíyèsí wa gan ti gbà gẹ́gẹ́ bíi business táwọn kó àwọn Fúlàní yẹn wọlé èrèdí tó fi ro àwọn ọba wa lọ́rùn nìyẹn láti sọpọ́tì Fúlàní against the Yorùbá way wọ́n mọ̀ pé David Lam ti wá wọ́n dẹ̀ mọ̀ pé tó bá sign paper yẹn ayọ̀wó èyí tẹ́ bá fẹ́ gbọ́ information yẹn dáadáa go to Koiki Media ẹ̀rí ń bẹ̀ gàdàgbà David Lam come with the letter for our kábíyèsí to sign. British want to keep us together till 50 years. Ẹ̀yin ọmọ Yorùbá, and we disagree. Èrò British lélẹ̀ kìí ṣe èrò tọlọ́run. Èrò tọlọ́run ni pé ìran Yorùbá máa gbé ayé òmìnira that we became an independent nation. Either they like it or not.
ṣùgbọ́n ẹ jẹ́ á bá àwọn ọba wa wí, ẹ jẹ́ á bá àwọn ọba oníjẹkújẹ wí, tàbí kí n sọ pé ẹ jẹ́ á gba àwọn ọba oníjẹkújẹ lámọ̀ràn àti àwọn àgbààgbà ìranù at age of 96 98 tó sì ń lépa owó kiri. Ẹ gbọ́, ara rẹ̀ dẹ̀ ti kọ́ aṣọ, ẹsẹ̀ rẹ̀ ti kọ́ bàtà, kí náà tún fowó ṣe tí ó at age of 90 years plus tí nǹkan tó ń pè ní òtítọ́ tó jìnnà sẹ́nu wọn. àwọn Pa Adébánjọ, àwọn bàbá Olúfàlàyé, àwọn Professor Bọ́lájí Akínyẹmí, àwọn bàbá Fáṣọ̀rántì, àwọn bàbá Lieutenant General Akínrìnádé. Old age that you supposed to use to serve your people. Torúkọ yín ò fi ní parẹ́. But you still working for Nigeria that killing your people every blessed day. Ojúgbà mi ti fún yín. Ariwo tí àwa kéékèèké ń pa lórí àwọn ọba yìí, ẹ̀yin ló yẹ kẹ́ jáde síta. Kẹ́ condemn ẹ̀. Akiolu that denied Yoruba in public. Elegushi that said that it did not belong to the Yoruba. Suddenly, lójijì, he became a Yoruba to organize Yoruba Oba Summit. Èní ni o, ọmọ Yorùbá, ẹ má ṣàṣùpárá o. Aago mẹ́fà ló fẹ́ lọ lù. Èní ni o bí ẹ̀kọ́ yóò ṣojú mímu. Èní ni bí Bọ́lá Ahmed ti gbé lẹ́tà yẹn dé sáàrin wọn. Èní ni I know all ibẹ̀ lẹ́ máa bá àwọn senators, the rep, the governor, tí wọ́n bá fi oyè yẹn lẹ̀ tán tàbí tí oyè yẹn fi wọ́n lẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ń jẹ́ kábàámọ̀. Àwọn lè máa rí lórí tẹlifíṣàn tí wọ́n máa sọ̀rọ̀, they will start to condemn. It is because wọ́n rí national cake yẹn jẹ mọ́ ni. Èyí tó máa jẹ di ọjọ́ ogbó wọ́n kẹ́yìn sí. Kan ṣiṣẹ́ tí ìran Yorùbá yóò fi di ẹni òmìnira, tí wọ́n wàá jẹ èrè rẹ̀ látàárọ̀ títí di alẹ́, wọ́n kẹ́yìn sí, orí inú wọn tako tòde. Wọ́n dẹ̀ mọ̀ pé support Nigeria, it is a sign to work for the Fulanis. Àwọn ló ní Nigeria, don't let us argue about that. Gbogbo wa láti mọ̀. Gbogbo wa ló ti yé. Yorùbá, gbogbo àwọn olórí wa, they became ojos. Ni mo tún gbọ́ pé wọ́n ní ìyàwó Tinubu ó organize prayer ní Abuja ká wá gbàdúrà fún economy Nigeria. Àwọn pastor wa náà tún lọ, àwọn ìmáàmù wa náà tún lọ, a máa rí àwọn oníṣẹ̀báyé náà tán máa lọ. Shame on you. Shame on you. Àdúrà làwọn other country tó fi gbé economy wọn dúró. Shame on you. Èyí tó yẹ kẹ́ dìde sí kẹ́ support kí Nàìjíríà ó kúrò nínú rọ, kí Yorùbá ó kúrò nínú rọ̀fọ̀rọ̀fọ̀. You refuse. Shame on you. Ẹ̀yin oníjẹkújẹ gbogbo, shame on you. Aṣiwèrè yín dẹ̀ ń kọ́rọ̀ ọjọ́ ni tí ò mẹ́ni tó máa ná. Shame on you. Àwa mọ̀, the majority of you that call yourself a pastor, a reverend, a bishop, a wòlíì, pé Ọlọ́run ò dá yín mọ̀, ń tẹ́ ẹ jẹlẹ̀ ń wá kiri. Àtẹ̀yin ṣe ìkì, ẹ̀yin àáfàá,
iṣẹ́ tí ò sí ìlú ni ló sọ ọ̀pọ̀lọpọ̀ yín di àáfàá ọlọ́run ò mọ̀ yín jìbìtì lẹ̀ ń lù kiri that is why we lẹ̀ ń parade lórí corridor power pé ká lè rí yín shame on you. Ẹ kọ òmìnira ti yín lẹ̀ ẹ wá lọ ń ṣiṣẹ́ fún òmìnira olómìnira. Ẹ kọ òmìnira titi yín lẹ̀ ẹ wá lọ ń ṣiṣẹ́ fún òmìnira olómìnira. Ìyàwó Bọ́lá Ahmed ń travel tó léye billions tọ́nà lé lórí economy wo ló máa grow nù yẹ. Àní kí Yorùbá ó di orílẹ̀-èdè ká padà síbi ìsinmi wa that produce free education for our children, good health for all our wives including us. Táwọn àwọn tó ṣe Greek wa tínú wọn dùn tó ń fi fọkànbalẹ̀ ṣe pé yes tí scholarship tó ń sùn lọ scholarship ìgbà yẹn ò mọ ọmọ olówó kò mọ ọmọ mẹ̀kúnnù kò mọ ọmọ tálákà. A ní ká padà sí ìyẹ́ kára oró okùn kára oró ẹdìyẹ tó wà lórí ẹ̀. Ká padà sí orísun wa tí sun adùn ìfọ̀kànbalẹ̀ ìgbáyégbádùn fún wa ẹni rọ o ẹni Nàìjíríà tó sun ìkorò fún ìran Yorùbá lẹ́fẹ́ support shame on you sir. Ẹ̀yẹn kábíyèsí wa shame on you. Mo bí àkókò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá mítí ní ọba tẹ́ bá ti rí ń bẹ ti mọ̀ pé kò fẹ́ràn Yorùbá. Any obas tó bá ti support tó lọ join Akíolú àti Saidi Ẹlẹ́gùṣì ní palace Saidi Ẹlẹ́gùṣì ọ̀tá Yorùbá ni ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni. Àti àwọn tó organize tó pera wọn ní ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé ó yẹ ká béèrè ìgbà wo náà bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn níbo lẹgbẹ́ yẹn ti ṣàn wá kí ni purpose tó fi pe pàdé tó pè ọdún mo ti pè lára wọn o tí wọ́n bẹ̀rẹ̀ sí ń find excuse tí ò ní meaning. Wọ́n ní ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé ẹni tó ṣáájú wọn ní ààrẹ lásún ọmọ Yorùbá ṣe gbórúkọ yẹrí ààrẹ lásún ṣe gbórúkọ ẹgbẹ́ yẹrí ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé níbo náà bèsì sí níbo náà ti wá ọmọ ìlú bo ni wọ́n. We want to know all the members that belong to àpapọ̀ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé. We want to know them. Yorùbá Council Worldwide. We want to know them. Tó wá ní nǹkan tó kàn ní o pé wọ́n fẹ́ kó àwọn ọba wa jọ kí ìfẹ́ wà láàrin wọn táwa dẹ̀ mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ìfẹ́ náà ń gbé bọ̀. Iṣẹ́ tí Tinubu rán wọn náà wá jẹ́ fún wa. Wọ́n fẹ́ sọ Yorùbá sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì ní ẹgbọ́n tí mo kà nínú bẹ̀yẹ pé wọ́n sọ wípé David Lammy ti wá fún lẹ́tà fún àwọn ọba wa to sign the agreement again for 50 years. It is not for peaceful for Yorùbá. Kì í ṣe ìpàdé àlàáfíà, ìpàdé ìgbóná, ìpàdé ẹrú, ìpàdé ẹkún, ìpàdé ọ̀fọ̀ làwọn ọba yẹn fẹ́ lọ ṣe. Adẹ̀ ti ń pariwo pé ẹni kábíyèsí tó bá lọ ọ̀tá Yorùbá ni irú ọba bẹ́ẹ̀ lè lọ kó má padà wálé. Inú mi dẹ̀ dùn nígbà tí mo ń gbọ́rọ̀ bàbá wa Pastor Adébáyọ̀, Pastor Ṣẹ́gun Adébáyọ̀ pé Olúwa sọ wípé ẹ gbẹ́dọ̀ lọ ẹ̀yin ọba yìí ṣùgbọ́n ọba mi torí owó. Mo dẹ̀ ti sọ ní ọ̀rọ̀ mi náà bẹ́ẹ̀ bá gbowó àìsàn lè ọ̀pọ̀lọpọ̀ nínú yín máa fi wò torí pé ẹ fẹ́ràn Yorùbá. Gbà mí máa dúró
a Yorùbá ọba káwa mú ọba kúrò ń bẹ ọmọ Yorùbá tó ń gbọ́rọ̀ òmìnira ìran ẹ̀ tó dẹ̀ ń takò torí owó tó ń gbọ́rọ̀ pé ọ̀nà tí ìran Yorùbá yẹ kó rìn rèé ká lè dẹni ara wa ká bọ́kò nínú ìgbèkùn à ń pani lọ́sàn-án à ń pani lóru tó dẹ̀ dìde tó dẹ̀ ń takò pé rárá sẹ́yìí àwọn ará Ìṣẹ́yìn wọn à jẹ́ ń gbádùn pé ọba wọn ti gbàbọ̀dì tì wọ́n pé tó bá gbẹ́jọ́ lọ sọ́dọ̀ kábíyèsí wọn àtàwọn àti Fúlàní ni kábíyèsí yóò sọpọ́ọ̀tì ẹ̀yìn Fúlàní ni kábíyèsí yóò wà yóò mọ sọ fún wọn pé ọmọ Nàìjíríà ni wọ́n lè ṣe bó ṣe wù wọ́n ẹ jẹ́ kó da ẹran wọn àwọn yẹ́dẹ̀ ń da ẹran jókòó ṣùgbọ́n ọmọ Ìṣẹ́yìn wọn bí wọn dáa kán lọ tàdé gbèrègbè ní ilẹ̀ wọn ní Sókótó ní Kánò ní Kàdúná ìtìjú ńlá fókàn àwọn ọmọ Ìṣẹ́yìn gbà tó pẹ́ mi ò dáwọ́ lóhùn mọ́ ẹ jájọ bọ́ta ẹ pariwo ọba yìí síta fún ara yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ní fídíò ẹni fóònù bàbá Èkìtì tá a bá sọ̀rọ̀ síta ọjọ́ kejì wọ́n pa wá that is Ìṣẹ́yìn for you èho ọbàs Àṣẹ́yìn tá a dẹ̀ gbọ́ pé àwọn Fúlàní yẹn ti ó ní tán fún kábíyèsí náà ṣé oṣooṣù náà ní kábíyèsí ń gba màálù bàbá ẹ mọ̀ pé téèyàn bá gba màálù lọ́dún tó gba màálù 12 àwọn màálù náà máa bímọ bí kábíyèsí náà ti ní ó ti lẹ́ni tó ń bá da tó bá ń tọ́jú màálù ìkan nínú wọn lọ gbé 500,000 kámọ́lé ó lóun ò fẹ́ gbà pé òun wá tó wò bá gbowó ikú rèé láti lè shut up that is the position tí àwọn ọba ilẹ̀ Yorùbá wà kò dẹ̀ yẹ kó jọ àwọn ọmọ Yorùbá lójúmọ́ Buratai tó fẹ́ pa Ìgbòho Buratai that support the Fulani nígbà ayé Buhari tí Fulani pa Yorùbá lọ́tún dán pa Yorùbá lọ́sì kí ni Buratai sọ ń gbà yẹn say nothing torí iṣẹ́ tán rán àwọn ọmọ títí wọn làwọn ọmọ títí wọn ń jẹ́ iṣẹ́ tí àwọn àgbà Fúlàní tán rán àwọn ọmọ wọn sí ilẹ̀ Yorùbá làwọn ọmọ wọn ń jẹ́ ṣùgbọ́n àwọn àgbà títí wa láti tì wá lẹ́yìn that is what we have ẹ̀yin kábíyèsí ẹ sọ wípé ẹ̀yin lẹ wà lẹ́yìn àwọn ọmọdé yìí ẹ lè gbà kí Fúlàní máa pa àwọn ọmọ wa mọ́ irọ́ o Buratai tó fẹ́ pa Sunday Igboho ọba Ṣakí fi jẹ Jagunmólú of Ṣakí gbogbo wa la rí fídíò di Jagunmólú of Ṣakí Buratai ní ọba Ṣakí gbélé lọ́rùn ìgbà tó máa bá lọ tó máa bá bọ̀ wọ́n nítorí ọba Ṣakí bíyá wọ́n ló ti ṣe àmì rí kó tó wá jẹ ọba so he want to use what belong to the Yoruba to the Ṣakí people to honor bóyá bọ́ọ̀sì ẹ̀ ní bóyá ọmọ ẹ̀yìn ẹ̀ ní ló fi rọmọ Buratai lọ́rùn ṣé bọ́ba gún à ní àkárìgbò fi ẹrù fàí jẹ àwọn ọba wa àìnítìjú wọn a tún da agbádá òfì wọ́n dá sí ẹrù fàí lọ́rùn wọ́n dá sí Buratai lọ́rùn gba lọ́rọ̀ àwọn ọba yóò ti jọ mí lójúmọ́ tí ò sí ọmọ Ṣakí kankan tán lè fi ja Akírógun àfi Buratai bí Ọlọ́run ṣe fi ọmọ tó dára ké àwọn Ìjẹ̀bú Akárìgbò rí ọmọ Ìjẹ̀bú kankan tó lè fi joyè bọ́ba gún wà ẹrù fàí ló kàn
àwọn ọba wa, we the Yoruba, we must not allow them to sell out again. We must vigilant to this meeting. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá nú, you must attend that meeting. Don't allow this Kábíyèsí to sign the letter. Don't allow it. Don't allow it to sign another amalgamation. Torí ẹni bá rúre ó lè má sọ rí o. Tẹ́ bá ti sign another amalgamation, I think Yorùbá bọ́ ha nìyẹn. And that is what the Fulani want. Mo ń sọ fún yín lẹ́ẹ̀kan, Akíolú ò lè fẹ́ràn Yorùbá. Ọọ̀ni of Ifẹ̀ òde mọ̀ pé àwọn tó ń bá òun jà pé òun jẹ́ number 1 ọba nílẹ̀ Yorùbá pé wọ́n pọ̀. Bí ẹ̀jẹ̀ ọmọdé ló sì ń dà láàmú tó yẹ kó mọ̀ pé kì í ṣe gbogbo òde là ń lọ fò. Ó yẹ kó jẹ́ kí kàìnkàìn palace yẹ kó táǹdì. He is supposed to be focused. How the Yoruba will become the independent. Tí ọba àṣẹ yóò padà sọ́dọ̀ àwọn ọba. Ìgbà táwọn àwọn bàbá wa ìgbàanì ọba ìgbàanì tí àṣẹ wà lẹ́nu wọn. Tó jẹ́ pé àwọn ló control ilẹ̀ Yorùbá rójú ráyè. Tí àwa ṣiṣẹ́ fún nìyẹn. Àwa fẹ́ padà. Sí bí àwọn bàbá wa ṣe ń tò tẹ́lẹ̀, kì í ṣe kán lọ gbé Kábíyèsí wa sí under chairman local government, ṣùgbọ́n àwọn ọba tá à ń torí ẹ̀ jà gan-an ìjẹkújẹ ti báyé wọn jẹ́, ojú kòkòrò. That is why you see them supporting Nigeria, one Nigeria, against their own people way. Today is November 7. Ẹ̀yin ọmọ Yorùbá ẹja wà vigilant. Kí Akíolú má ba yé Yorùbá jẹ́. Kí Saheed Ẹlẹ́gùṣì má sọ Yorùbá sí oko ẹrú. Wọ́n fẹ́ kí ọwọ́ àwọn ọba Yorùbá bọ́ṣọ lọ ní. And the majority ọba Yorùbá wọ́n ti ready láti gbà bọ̀dé fún ìran Yorùbá because of money. Because they want to belong. They want Tinubu to see them. They want to do the will of Tinubu, not the will of Yorubas. Ọmọ Yorùbá ẹja kíyèsára o. Ẹja kíyèsára. Ìgbà ìpọ́njú ni Yorùbá sọ pé à ń mọ̀ rẹ́. The majority of ọba in Yorùbá land turn to our enemy. They turn to the enemy of Yorubas. Wọ́n fẹ́ ire fún ìran Yorùbá. Let us be careful. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bó bá ṣe ń lọ àájẹkẹ́ máa gbọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìmọ̀ tú ìmọ̀jọ ni. Ìmọ̀ ẹni bí kì í dalẹ̀. Àwọn bàbá wa wà díẹ̀ lóko. Wọ́n ní àríkí ṣẹ́gi tó bá ti ṣẹ́gi lóko. Orí ara rẹ̀ ní fi gbé kòkòrò ní. Kòkòrò ní. Ó máa ń wá igi kiri ni. Àwa yí. Ìtọ́ ló fi ń yí. Àwa ganmọ́ lára. Àwa máa rú kiri. Orí ara rẹ̀ ló fi ń gbé. Ìlú tí ń fòjò ń kọ́. Orí ara rẹ̀ náà nírọ̀lẹ́. Gbogbo ìmọ̀ òkùnkùn, ìmọ̀ ìka. Bí Ọlọ́run ti bí àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. Àtẹni tó organize meeting yẹn. Àtàwọn ọba tó organize meeting náà. Àtàwọn ọba tó pè ń bẹ̀. Tó fẹ́ lọ kí wọ́bọ̀ wí ọ̀ràn. Ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé gbogbo yín lórí. Ẹni bá ti ní pé ìran Yorùbá ò ní nísinmi ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ò ní nísinmi. Ẹni bá ti lóun fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́, ètò rere tí Ọlọ́run ní fún ìran Yorùbá pé kò ní wá sí ìmúṣẹ, àtọmọ àtaya ẹ̀ kò ní ráyé gbé. Yes, Ákánì yọ Ísírẹ́lì lẹ́nu.
gbogbo ìran ẹ̀ ló forí ko. Gbogbo ẹ̀yin tẹ́ ń yọ ìran Yorùbá lẹ́nu tọmọtọmọ ọ̀run máa pa yín rẹ́. Gbogbo ẹnikẹ́ni tó ní ìran Yorùbá ò ní nísinmi, that Yorùbá will never become independent. Tẹ́ ń ṣiṣẹ́ lọ́sàn tẹ́ ń ṣiṣẹ́ lóru against the will of God. Olódùmarè máa lò yín bolẹ̀ bí Ọlọ́run ti wí nìyẹn. Ọwọ́ ìbínú Olódùmarè á lò yín, á gbá yín wọlẹ̀, ilẹ̀ máa lanu, á gbé yín mì, torí pé Yorùbá we are going. Ọlọ́run dá wa tògótògó, Ọlọ́run dá wa sórí ilẹ̀ ká máa gbáyìn, ká máa rẹ̀, ká máa ṣe ìkáwọ́ ẹ̀. Ọlọ́run ò dá wa pé ká wá kí Fúlàní wá dominate ayé wa, kó jẹ́ pé kọ́kọ́rọ́ ayé wa ọwọ́ Fúlàní ló máa wà. Ìgbà tó yẹ ká jẹ Fúlàní ló máa sọ, ìgbà tó yẹ ká wẹ̀ Fúlàní ni, ibi tó yẹ ká dé lórí ilẹ̀ wa. No. Bàbá mi fi ohun tó yẹ kó máa di owó lẹ̀ fún mi. Òfin tó yẹ kó jẹ́ pé irú àwa yóò yẹ ká máa sọ wípé ebi o, ebi o, ebi o. Kò yẹ kí àti jẹ àti mu kó di ìṣòro. Yes. Ọmọ tó wà mí lánàá dáadé ẹjọ́ bó tiẹ̀ jẹ́ part time ló fẹ́ ṣe, mo wo ara mi at this age kó ló àìmọ́ lè wọlé pé ọmọ ẹgbà 200,000 lọ fi ṣe tó fẹ́ ṣe. Ọmọ yẹn last year ilé ló ń ṣe ẹ̀gẹ́ tí òun àtìyá ẹjọ́ ó ṣe wọ́n fi jẹun tán ni. Fúlàní ti dé kókó bàbá mi tẹ́lẹ̀ ń dábí ẹdùn níbẹ̀ tán ń dúró bí òwe. Àwọn tá a fi síbẹ̀ ti sádànù pé àwọn olùjẹ́ kí Fúlàní ó pa wọ́n in Yorùbá là. Kòkó yẹn làwọn bàbá wa fi ṣe fújà, làwọn bàbá wa fi ń dábí ẹdùn náà fi ń rọ̀ bí òwe. Kòkó yẹn ni number 1 ọrọ̀ ajé t'Awólọ́wọ̀ fi mú Yorùbá became a number 1 in black race. Fún gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé kí Fúlàní máa jẹ gàba wa lé wa lórí lọ, bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, ẹ máa sùn ẹ ní jí mọ́. Bó ti wù kẹ́ lágbára tó ẹ lè lágbára tó Ọlọ́run. Bó ti wù kẹ́ lágbára tó gbogbo mítì tẹ́ pè tó bá ti yàtọ̀ sí mítì bí ìran Yorùbá ó ṣe bọ́kọ̀ nínú oko ẹrú Nàìjíríà, Ọlọ́run á máa lò yín bolẹ̀ ni. Fíùsì ẹ̀mí yín adániwáyé á máa fàtú gbogbo ẹ̀yin tẹ́ ń yọ ìran Yorùbá lẹ́nu. Fíùsì ẹ̀mí yín ẹni tó dá ayé àti ọ̀run, àwa má rí di Olódùmarè tí gbogbo agbára ayé ń bẹ ní ọwọ́ rẹ̀, á máa fa fíùsì ẹ̀mí yín tú ni. Ẹ ní ṣàìsàn o, ẹ kàn dédé máa gba ẹ̀bùn ikú ni. Bí Ọlọ́run ti ń bẹ, bẹ́ẹ̀ ti ń pọ́n Yorùbá lójú, ọwọ́ Ọlọ́run á pọ́n yín lójú. Bẹ́ẹ̀ ti ní pé ìran Yorùbá ò ní nísinmi, pé ìlérí adániwáyé ò ní ṣẹ mọ́ wa lára. Bóyá ọba ni yín ni, bóyá ìjòyè ni yín ni, bóyá aláṣẹ ìlú ni yín. Either you are a governor, you are a senator, you are a rep. Ìbínú Ọlọ́run á máa rọ̀ bí òjò lé yín lórí ni. Mítì tẹ́ fẹ́ ṣe lé nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti attend it, that you know the mission, the purpose of that meeting. You attend it because of money. Ẹ rí ìbínú Ọlọ́run. Ẹ̀yin nìkan kọ́ tọmọtọmọ yín, tayátayá yín l'Olódùmarè máa parun. Torí ẹ̀ ń ṣiṣẹ́ lòdì. Ẹ̀ ń ṣiṣẹ́ lòdì sí ìmọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló sọ pé ó tó àkókò fún ìran Yorùbá láti bọ́kò nínú ìgbèkùn Nàìjíríà. Ọlọ́run ló sọ pé ó tó àkókò pé ẹ̀yin ọmọ Yorùbá, èmi ò dá yín papọ̀ mọ́ Nàìjíríà o, mi ò dẹ̀ sọ yín ní Nàìjíríà o. Mo dá Ìgbò lọ́tọ̀, mo dá Haúsá lọ́tọ̀, mo dá Yorùbá lọ́tọ̀, mo dẹ̀ ti fomi là yín bí ẹ ti parapọ̀. Mi ò mọ anything nípa ẹ̀, mo kàn ń wò yín ni. Ẹ gbọ́rọ̀ Ọlọ́run kan ni. Ó lé Ọlọ́run dẹ̀ ń wò wọ́n, ó fi wọ́n lẹ̀ fún iyè ríra. Ọ̀nà wíwọ́ tí àwọn bàbá wa tán là fún ara wọn, tọkọ Ọlọ́run lẹ̀ tán ní ọ̀nà Ọlọ́run ti pẹ́ jù. Ọ̀nà wíwọ́ yẹn là ń jìyà lénìí. And we tá a bára wa nínú ọ̀nà wíwọ́ tí àwọn bàbá wa gé èso àjàrà tẹ́yìn wá ń kà wá ọmọ, that we want to go back to the will of God.
tẹ́yìn kan wá pẹ́ra yín ní pé ọba ìlú ni mí gómìnà ni mí sẹ́nítọ̀ ni mí rẹ́pù ni mí afẹ́nifẹ́re ni mí YCE ni mí rìsọ́ṣọ́rì ńláńláfẹ́ amendment lẹ́fẹ́ ọ̀run máa ahmed ayé yín dọ̀run ni ọ̀run omi ara yín ẹ̀jẹ̀ ara yín máa bẹ̀rẹ̀ sí dé yín attend that meeting rí ìbínú ọlọ́run face to face attend that meeting mọ̀ wípé this Yoruba nation struggle is not by woman being mo ti sọ fún yín pẹ́tipẹ́tipẹ́ pé it's not for baba Akíntóyè it's not for Sunday Igboho àwọn baba it's not for them ọlọ́run ló gbé kalẹ̀ ọlọ́run kan ń lo àwọn bàbá Akíntóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ohun èlò sí ọlá ni ẹ̀yin wá dúró gẹ́gẹ́ bí ohun èlò sí ìdíbàjẹ́ èpò lẹ́jẹ́ ayé yín látòní lọ adániwáyé bẹ̀rẹ̀ sí ń fà yín tu ẹ máa rọ dànù go there and try and sign another any document bíbélì wípé ọba kan jókòó ogun wà wìtì gbéraga èmi ni mo tó báyìí èmi ni mo lágbára tó báyìí wọ́n ló sọ̀rọ̀ àwọn aráàlú ẹ̀ kóbá àwọn tó pe mítì yẹn ló máa kóbá ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọba mi mítì tán pé yẹ lẹ máa fi bẹ̀rẹ̀ sí rí ìbínú Olódùmarè mítì èní November 7 tẹ́pẹ̀ ní Yorùbá Ọba Summit lọ́pọ̀lọpọ̀ ọba míì máa fi di aláìsàn tá a gbọ̀run àpàpàǹdodo lọ ọba Yeguwa ó sọ̀rọ̀ làwọn aráàlú ní ohùn ọlọ́run ọlọ́run ló sọ̀rọ̀ yìí bíbélì wípé ọwọ́ ìbínú ọlọ́run jáde láti ọ̀run lójú ẹsẹ̀ bàbá mi tí ò ṣe é bíráìbù ó gbá wọlé owó yẹ gba wọn ní ìdìbò lójú ẹsẹ̀ ló kú dànù ikú tẹ́nìkan ò tí ì kú rí àtẹ́ndì mi ti yẹ àtẹ́ndì mọ̀ pé ọlọ́run ń bẹ láàyè tó bá jẹ́ pé mọ̀ kẹ́ tó àtẹ́ndì mi ti yẹ lẹ́lẹ́ rí àánú gbà ṣùgbọ́n a ti pariwo sí yín pé dóńgò pé mítì yẹn dóńgò èrìà ni ṣùgbọ́n ẹ̀ṣọ́ orí kúkú tó rí brown envelope tẹ́fẹ́ gbà lọ́wọ́ Tinubu ẹ ti gbàgbé pé ọlọ́run gan ju Tinubu lọ ẹ lọ olú Olódùmarè máa lò yín wọlé ni torí Yorùbá máa bọ́ nínú ìgbèkùn good morning Yorùbá.